ìtàn June 12 MKO Abiola àti Ibrahim Babangida orí kẹwàá. Èyí ni bí Abiola ṣe wọlé gan-an. Gbogbo ohun tó wà lọ́kàn ọ̀gágun àgbà Ibrahim Babangida tó ti rò pé kò ní ṣòro ṣe ló padà wá ṣòro ṣe fún un. Ó di ọ̀ràn gòdògbò sí i lọ́rùn. Òun ti rò pé òun yóò tún rí ọdún 4 míì lò gẹ́gẹ́ bí Anton Zeribe àti ẹgbẹ́ ABN ti ṣèlérí fún un, tí ọkùnrin tó jẹ́ mínísítà fún ètò ìdájọ́ nígbà náà Clement Akpangbo sì ti sọ pé òun yóò wá òfin tí àwọn yóò fi gbé e lẹ́sẹ̀. Gbogbo ẹ̀ ló forí ṣánpọ́n. Àṣírí Babangida tú sí àwọn Abacha lọ́wọ́. Pàkúté tó dẹ fún Abiola ti mú òun alára. Kò sí ọ̀nà kan tí yóò bá yọ mọ́. Nítorí ẹ̀ ló ṣe sá lọ sí ìlú Minna. Ó sá lọ síbẹ̀ kó lè rí ààyè bá àwọn tí wọ́n jọ fìbọn gbàjọba sọ̀rọ̀. Àti pé àwọn sọ́jà tó mọ̀ pé wọn kò ní í dalẹ̀ òun gbọ́dọ̀ bá wọn wí nǹkan kan. Ohun tó fẹ́ ṣe gan kò yé ẹnìkan. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ ìdí tó fi sá kúrò tó jẹ́ Minna ló sá lọ. Lọ́rọ̀ kan adìyẹ ti bà lókùn lọ́rọ̀ náà. Ara kò rọ okùn, ara kò sì rọ adìyẹ. Ṣùgbọ́n ó dàbí pé ohun tó fẹ́ ṣe ni láti wá ọ̀nà àti ọgbọ́n tí yóò fi fa ojú àwọn sọ́jà náà mọ́ra kí wọ́n lè gbà kí òun ṣe ọdún díẹ̀ sí bí kò tilẹ̀ pé ọdún 4 tán. Ó mọ̀ pé òun kò lè sọ eléyìí lójú àwọn ọ̀gá sọ́jà bíi Abacha, Salihu Ibrahim àti àwọn míì tó mọ gbogbo ọgbọ́n tó fẹ́ dá. Ṣùgbọ́n ó gbójúlé David Mark. Ó mọ̀ pé kò sí ohun tí òun sọ pé kí ìyẹn ṣe tí kò ní ṣe. Ohun tó sọ fún Abubakar Kangiwa Umar, ọ̀kan nínú àwọn tí wọ́n lè kú nítorí ẹ̀ nígbà náà, ni pé, wo Umar, mo ti pinnu láti fìjọba yìí sílẹ̀ fún ẹ̀yin ọmọdé wọ̀nyí. Bó bá ṣe wù yín kí ẹ ṣe nígbà tí mo bá lọ tán. Tàbí kí ni wọ́n fẹ́ kí n ṣe báyìí? A ṣètò ìbò tó dáa tó báyìí. Àwọn ọ̀gá sọ́jà kan sì ń bínú pé a ò gbọ́dọ̀ gbéjọba fún Abiola, pé bí a bá gbéjọba fún àwọn á pa mí, àwọn á tún pa Abiola fún rẹ̀. Ó ti sú mi ní tèmi o. Umaru kò mọ èyí tí yóò ṣe, nítorí kó tó dìgbà náà ó ti bá àwọn ọ̀gá sọ́jà kan sọ̀rọ̀. Gbogbo wọn ló sì fọwọ́ sí pé ìbò náà dáa àti pé kò sí ohun méjì tó yẹ kó tún dá ọ̀gá àwọn pátápátá dúró mọ́. Èyí ló jẹ́ kí Umaru béèrè lọ́wọ́ Babangida pé àwọn ọ̀gá sọ́jà wo gan-an ni, àwọn wo ni wọ́n ń bínú sí i. Babangida sì sọ fún un pé nínú àwọn ọ̀gá ẹ̀ náà ni, ṣùgbọ́n wọn ò ní sọ̀rọ̀ náà ní gbangba ni. Nígbà tí Babangida rí i pé ọ̀rọ̀ náà kò fẹ́ ní ìyanjú, tó sì ń gbọ́ hùrùnhùrùn pé àwọn Sani Abacha ń kó àwọn ọmọ ogun kan jọ lẹ́kọ̀ọ́, bí òun bá sì pẹ́ jù wọn yóò fi ìbọn gbàjọba lọ́wọ́ òun. Ó sáré padà wá sí Àbújá. Ó jókòó sínú Aso Rock níbẹ̀. Ó sì ń wá gbogbo ọgbọ́n láti rí i pé gbogbo ohun tí àwọn ọmọọṣẹ́ ẹ̀ bá fẹ́ ṣe kó ṣeé ṣe fún wọn. Abacha náà ti mọ̀ pé Babangida ti há. Ó sì ń wá gbogbo ọ̀nà láti kọ ẹ̀yìn àwọn tó gbójúlé nínú iṣẹ́ sọ́jà sí i. Ó ń kó àwọn ọmọ ogun tiẹ̀ jọ. Ó sì ń jẹ́ kí gbogbo aráàlú rò pé ìjà June 12 làwọn fẹ́ gbè. Kò sẹ́nìkan lẹ́yìn Babangida nínú àwọn. Ní tòdodo kì í ṣe pé Abacha múra láti di olórí ìjọba Nàìjíríà níbẹ̀rẹ̀ pẹpẹ. Kò tilẹ̀ mọ̀ pé ó ṣeé ṣe fún àwọn sọ́jà láti tún lò bí ọdún 4 míì sí i. Ṣùgbọ́n nígbà tí a wo ohun tí Babangida àti Nzeribe ń ṣe lù sí i lọ́wọ́, ó mọ̀ pé ó ṣeé ṣe dáadáa. Níbẹ̀ náà ló sì ti bẹ̀rẹ̀ sí gbẹ́ kòtò jíǹjì sí fún Babangida. Àgàgà nígbà tó gbọ́ pé David Mark tàbí Joshua Dongoyaro ni ọkùnrin Maradona náà fẹ́ kó di olórí bí òun kò bá tilẹ̀ lè débẹ̀ mọ́. Ohun gbogbo ti di rúdurùdu. Humphrey Nwosu tó ṣètò ìbò kò lè kéde èsì ìbò náà mọ́, nítorí nígbà tó di ọjọ́ 16 oṣù kẹfà yẹn náà, ilé-ẹjọ́ gíga Àbújá kan tún dá a pé ìbò tí wọ́n dì náà kò bófin mu. Wọn ò sì gbọ́dọ̀ kéde èsì kankan mọ́, àti pé èyí tí wọ́n ti kéde tẹ́lẹ̀ náà kò wúlò níbì kankan. Adájọ́ ọmọ Haúsá kan, Dahiru Saleh, ló dájọ́ náà l'Àbújá. Ìyẹn sì fọ́ gbogbo ọ̀rọ̀ lójú, nítorí ìbò kò ṣeé kéde mọ́. Àjọ tó ń ṣètò ìbò náà kò sì mọ èyí tí wọn yóò ṣe.
lóòótọ́ ni wọ́n sáré lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn, ṣùgbọ́n kò sẹ́ni tó mọ ìgbà tí wọn yóò dá ẹjọ́ náà. Inú wọn dùn ṣáá o nígbà tí wọ́n gbọ́ tí adájọ́ àgbà nígbà náà sọ pé àwọn yóò gbọ́ ẹjọ́ náà kíákíá, tó sì sọ pé lọ́jọ́ 25 oṣù kẹfà yẹn náà làwọn yóò gbọ́. Abacha bẹ̀rẹ̀ sí í de àwọn ọ̀gá wẹ́wẹ́ sọ́jà tó kù sí Babangida. Ohun tí wọ́n sì ń sọ fún un náà ni pé kó máa lọ. Ní gbogbo àkókò yìí, Abacha yẹra pátápátá fún Àbújá. Èkó tó ń gbé nígbà náà ló jókòó sí. Ṣùgbọ́n ìròyìn ń kan Babangida lọ́hùn pé ọkùnrin náà ń kó àwọn sọ́jà jọ o. Lọ́jọ́ 21 oṣù kẹfà yìí, Babangida tún pe àwọn sọ́jà kan jọ. Wọ́n tún fi Nwosu sáàárín. Nwosu sì sọ fún wọn pé òun mọ̀ pé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yóò dá àwọn láre, àwọn yóò sì kéde èsì ìbò náà kíákíá. Ó ní kí àwọn ọ̀gá sọ́jà náà ní sùúrù díẹ̀ sí fóun. Ṣùgbọ́n àwọn ọ̀gá sọ́jà wọ̀nyí ti bínú. Gbogbo ohun tí wọ́n ń fẹ́ ni kí wọ́n fagilé ìbò náà. Àwọn kan sì ti pinnu pé Babangida gbọ́dọ̀ lọ dandan ni. Ọkùnrin kan ni Babangida ránṣẹ́ pé, ìyẹn ni ọ̀jọ̀gbọ́n tó mọ̀ nípa ètò ìbò dídì àti ọ̀rọ̀ ìjọba democracy. Ọmọrùyì lórúkọ ẹ̀, pòfẹ́sọ̀ ni. Òun gan ló sì gbé àwọn ètò tí Babangida gbé kalẹ̀ láti fi ṣe ètò ìbò náà fún un. Nígbà tí ọkùnrin yìí dé sínú ọ́fíìsì rẹ̀ lálẹ́ pátá, Babangida tilẹ̀kùn mọ́, ó sì ní kó jókòó. Ó ní òun fẹ́ sọ ohun tó ń lọ gan fún un. Pòfẹ́sọ̀, mo fẹ́ sọ gbogbo ohun tó ń lọ fún ẹni o. Mo fẹ́ ṣàlàyé gbogbo ẹ̀ pátá. Sani, ìyẹn Sani Abacha, gan-an ni kò fẹ́ ká dá ìjọba padà fún àwọn olóṣèlú o. Níṣe ló takú pé òun ò lè gbà rárá kí Abíọ́lá ọmọ Yorùbá kó di ọ̀gá òun, kó máa wá pàṣẹ fún òun gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè yìí. Ó sì ti sọ ọ̀rọ̀ yìí fún gbogbo àwọn olórí wa nílẹ̀ Haúsá, àwọn náà sì ti wà lẹ́yìn ẹ̀. Wọ́n ní a ò gbọ́dọ̀ jẹ́ kí àwọn ará South, pàápàá àwọn Yorùbá, di olórí Nàìjíríà rárá ni. Mi ò mọ ohun tí mo fẹ́ ṣe o. Bí Sani ṣe wà yẹn, mi ò lè bá a jà. Bí kò bá sí Sani, mi ò ní wà láyé lónìí o. Bẹ́ẹ̀ ni mi ò lè kọ̀yìn sí àwọn aṣáájú wa nílẹ̀ Haúsá, nítorí bí kò bá sí tiwọn náà ni mi ò lè di ọ̀gá nínú iṣẹ́ sọ́jà, ká má ti sọ pé màá wá di olórí orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ wọn kò fi ọkàn tán mi mọ́. Sani lókù tí wọ́n ń tẹ̀lé o. Mi ò fẹ́ dàbí aláìmoore sí Sani. Sani ló jẹ́ kí n wà láyé lónìí o. Ó lè má ní làákàyè púpọ̀ o, ṣùgbọ́n iṣẹ́ tó mọ̀ jù ni bí wọ́n ṣe ń fìbọn gbàjọba àti bí wọ́n ṣe ń mú àwọn tó bá fẹ́ fi tipátipá gbàjọba. Òun gan ló jẹ́ kí n lè gbàjọba lọ́dún 1985 o. Òun ló sì gbà mí tó gbé mi sápamọ́ nígbà tí àwọn ọ̀kà fẹ́ fìbọn gbàjọba lọ́wọ́ mi. Òun ló dáàbò bo èmi àti ìyàwó mi pẹ̀lú ọmọ wa kékeré tá a ṣẹ̀bí nígbà yẹn. Wo irú ìgbà yẹn, kò sẹ́nìkan tó mọ ibi tí mo wà àfi òun nìkan. Bí Sani bá sọ pé òun ò fẹ́ kí Abíọ́lá ṣe ọ̀gá òun, tó sọ pé òun ò lè gbà kí Yorùbá jẹ́ olórí orílẹ̀-èdè lé òun lórí, kò sí ohun tí mo lè ṣe sí o, nítorí mi ò lè fi tipátipá gbé Abíọ́lá lé e lórí. Ọmọrùyì gbọ́ ọ̀rọ̀ yìí ni. Kò sí ìmọ̀ràn gidi kan tó lè fún Babangida, nítorí òun náà gan kò mọ èyí tí Babangida fúnra ẹ̀ fẹ́ ṣe. Kò sì lè dá sí ọ̀rọ̀ Abacha, nítorí pé nígbà tí wàhálà yìí ṣẹlẹ̀, Abacha ti pàdé ẹ̀ lẹ́nu ọ̀nà láti wọ ọ́fíìsì Babangida níjọ́ kan, tó sì ti kìlọ̀ fún un pé pòfẹ́sọ̀, ẹ fi ọkùnrin yìí lọ́rùn sílẹ̀ o. Ẹ̀yin gan lẹ̀ ń dà á lórí rú. Ẹ jẹ́ kó ṣe ohun tó wà lọ́kàn ẹ̀. Bí ẹ bá ń dààmú ẹ̀, kò sígbà tá à ní dojú ìjà kọ yín o. Ọmọrùyì kò mọ ìtumọ̀ ohun tí Abacha wí pé àwọn yóò dojú ìjà kọ òun. Bẹ́ẹ̀ ni kò sì mọ ibi tí Abacha dúró sí gan-an nínú ọ̀rọ̀ náà. Abacha ti sọ ara ẹ̀ di èèyàn gidi láàrin ìlú. Ohun tí gbogbo àwọn aráàlú ń rò ní pé òun gan ló fẹ́ lé Babangida lọ kó lè gbé ìjọba fún àwọn olóṣèlú. Wọ́n ní gbogbo ohun tí Babangida ń sọ irọ́ gidi ló ń pa. Ọ̀rọ̀ kò lè máa lọ bẹ́ẹ̀ yẹn kí àwọn Abíọ́lá má gbọ́. Kò ṣeé ṣe. Ètí àwọn náà ti kún pé Babangida fẹ́ fagilé ìbò náà ni o. Bẹ́ẹ̀ ni wọ́n sì ń gbọ́ oríṣiríṣi àwọn sọ́jà tí wọ́n ń sọ pé wọ́n wà lẹ́yìn àwọn, àti pé kókó kan ni Sani Abacha jẹ́ nínú wọn. Abubakar Rimi jókòó sílé Abíọ́lá níbẹ̀ lòun sì ti ń bá gbogbo àwọn olórí ilẹ̀ Haúsá sọ̀rọ̀ tí wọ́n ń fún un ní gbogbo ohun tó ń lọ. Swingina náà wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni Kingibe sì gba Àbújá lọ láti máa gbọ́ bí ohun gbogbo ti ń lọ. Nígbà tí ọ̀rọ̀ náà sì rú gbogbo wọn lójú pátápátá, Kingibe lọ bá Abubakar Umar. Ó ní kó wá ṣàlàyé ohun tó ń lọ gan fóun, pé
kó lọ bá Babangida o kó sì sọ fún un pé kó má fagilé ìbò náà nítorí tó bá fagilé wàhálà tí yóò dá sílẹ̀ kò ní ṣe sọ o. Abubakar ní Babangida ò ní dán irú ẹ̀ wò láíláí. Ó ní kó fi àwọn Abíọ́lá lọ́kàn balẹ̀ pé kíní kan ò ní ṣe. Ní gbogbo àsìkò yìí bó tilẹ̀ jẹ́ pé NEC tó ṣètò ìdìbò kò lè kéde èsì ìbò náà mọ́, àwọn olóṣèlú àti àwọn ajìjàgbara ti gba gbogbo èsì náà jọ. Wọ́n ti mọ iye ìbò tí Abíọ́lá àti Tófà mú ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ó sì ti hàn sí gbogbo wọn àti àwọn aráàlú lójú pé Abíọ́lá ló wọlé, tí wọ́n kàn kéde ẹnìkan ló kù. Ìkéde náà ni gbogbo wọn sì ń retí. Ní ọjọ́ 22 oṣù kẹfà yìí, ariwo ta lójijì pé bàbá Yar'Adua ti kú, ìyẹn Alhaji Musa Yar'Adua, bàbá Shehu Yar'Adua tó tún bí Umaru Yar'Adua. Bí wọ́n ti kéde òkú náà ni wọ́n ní wọn yóò sin ní ọjọ́ kejì, ìyẹn ọjọ́ 23 oṣù kẹfà 1993. Abíọ́lá sáré dìde ó sì pe Ṣẹ́gun Ọ̀ṣọ́bà pé àwọn yóò lọ sí Katsina lọ́jọ́ kejì o láti lọ síbi ìsìnkú náà. Kíá ni wọ́n ti rẹ́ǹtì aeroplane kan tó ń gbé wọn lọ. Ohun tí wọ́n lérò ni pé báwọn bá ti débẹ̀ yóò rọrùn fún òun láti rí Babangida, nítorí láti ọjọ́ tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ òun kò rí Babangida mọ́, kò sì bá òun sọ̀rọ̀ lórí fóònù. Bẹ́ẹ̀ kí ìbò náà tó parí ojoojúmọ́ ló ń pè é tó ń sọ fún un pé bí èsì ìbò náà kò bá jẹ́ èyí tó dáa tàbí tó tẹ́ ẹ lọ́rùn, ìyẹn tí kò bá wọlé kó gbà pé àmúwá Ọlọ́run ni o, kó má torí ẹ̀ bínú rárá. Ohun tó ń rò nígbà náà ni pé Abíọ́lá ò ní wọlé. Ṣùgbọ́n látìgbà tí Abíọ́lá ti wọlé tí ọ̀rọ̀ ìbò sì ti di wàhálà, kò pe Abíọ́lá mọ́, bẹ́ẹ̀ ni kò sì dáhùn bí ìyẹn bá pè é. Láti June 12 títí di June 22 tí bàbá Yar'Adua kú yìí, Abíọ́lá àti Babangida kò gbóhùn ara wọn. Ìyẹn ni wọ́n ṣe múra láti pàdé ẹ̀ níbi òkú pé wọ́n ti mọ̀ pé dandan ni òun náà yóò wá síbẹ̀. Ṣùgbọ́n ohun tí wọ́n rò kò rí bẹ́ẹ̀, nítorí nígbà tí àwọn yóò fi gbéra ọjọ́ ti lọ díẹ̀. Babangida náà ní àwọn èèyàn tiẹ̀ tí wọ́n ń ṣọ́ Abíọ́lá tí wọ́n sì ń sọ ibi tó bá rìn sí fún wọn. Babangida ti mọ ìgbà tí Abíọ́lá yóò kúrò l'Ékòó àti ìgbà tí yóò dé sí Katsina. Nítorí bẹ́ẹ̀ òun ti tètè gbéra ní Àbújá, ó sì ti dé ilé àwọn Yar'Adua, ó ti kí wọn, ó sì bá wọn dárò, kò sì dúró di ìgbà tí wọn yóò sìnkú tó fi lọ. Nítorí bẹ́ẹ̀ bí aeroplane àwọn Abíọ́lá ṣe ń múra láti bà sílẹ̀ ní pápá ọkọ̀ òfurufú Katsina, àwọn tó ń darí òfurufú dá ọkọ̀ náà dúró sójú ọ̀run níbẹ̀. Wọ́n ní kò tí ì lè balẹ̀ bẹ́ẹ̀. Ó tó 30 ìṣẹ́jú tí aeroplane náà fi ń rà bàbà kí wọ́n tó sọ pé kó sọ̀kalẹ̀. Nígbà tí wọ́n bọ́ sílẹ̀ tí wọ́n dé ibi tí àwọn èèyàn wà ni wọ́n ń sọ fún wọn pé Babangida ló ń padà sí Àbújá yẹn. Wọ́n ní ó ti wà lọ́dọ̀ àwọn Yar'Adua láti bíi wákàtí 2 sẹ́yìn. Ó làwọn Abíọ́lá bá mí kanlẹ̀. Wọ́n délé Yar'Adua, wọ́n kí wọn, wọ́n sì ṣàdúrà òkú. Lẹ́yìn náà ni wọ́n lọ sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Katsina ìgbà náà, Sa'adu Bada. Ṣé ọmọ ẹgbẹ́ òṣèlú SDP lòun náà, ẹgbẹ́ wọn ló gbé ìwọlé. Níbẹ̀ ni wọ́n wà nígbà tí Abíọ́lá gba ìpè kan láti ọ̀dọ̀ ọba ìlú Katsina tó sì sọ fún Abíọ́lá pé kó máa gbọ́ rédíò. Ó dàbí pé wọ́n ní wọn yóò ṣèkéde ọ̀rọ̀ kan lórí rédíò lọ́sàn-án náà. Ṣùgbọ́n wọ́n dúró títí wọn kò kéde ẹ̀. Ohun tí wọ́n ń retí ni kí Abíọ́lá má wà níbi tí yóò ti tètè gbọ́. Nígbà tí wọn kò kéde ọ̀rọ̀ náà, àwọn Abíọ́lá àwọn wọ bàálù wọn, wọ́n sì ń padà sí Èkó. Ojú òfurufú ni wọ́n wà nígbà tí ìròyìn náà dé. Lórí rédíò BBC ni wọ́n ti gbọ́ ìkéde náà pé ìjọba Nàìjíríà ti fagilé ìbò tí wọ́n dì ní ọjọ́ 12 oṣù kẹfà June 12, 1993. Wọ́n sì sọ pé Babangida ti sọ pé òun yóò ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ bó bá yá. Àwọn tó wà nínú aeroplane pẹ̀lú Abíọ́lá sọ pé kí wọ́n má jẹ́ kí àwọn lọ sí Èkó o, nítorí àwọn ọmọ Babangida ti lè wà níbẹ̀ kí wọ́n fẹ́ pa Abíọ́lá o, tàbí kí wọ́n fẹ́ lọ tì í mọ́lé o. Wọ́n ní kí àwọn lọ sọ̀kalẹ̀ ní Àkúrẹ́ tàbí Bìní kí àwọn sì tibẹ̀ mọ ohun tó ń lọ. Ṣùgbọ́n Abíọ́lá takú. Ó ní bí òun bá bẹ̀rù láti sọ̀kalẹ̀ nínú aeroplane l'Ékòó, kí wàá ní òun fẹ́ jẹ́ ààrẹ Nàìjíríà sí, àti pé níbo ni òun ti lè rí ààbò tó péye ju àárín àwọn èèyàn tòun lọ. Bẹ́ẹ̀ ni wọ́n kọrí sí Èkó tí wọ́n sì balẹ̀ níbẹ̀ ọjọ́ 23 oṣù kẹfà ọdún 1993. Ọjọ́ burúkú
tí kò wọ́pọ̀ bí ọjọ́ rí. Lójú ẹsẹ̀ ni rògbòdìyàn bẹ̀rẹ̀ níbi gbogbo. Ìjà náà sì pọ̀ dé góńgó. Kò sẹ́nìkan tó lè dúró de ohun tí Babangida fẹ́ wí. Òun ni gbogbo ìlú dojú ìjà kọ. Wọ́n ní kò fẹ́ gbéjọba sílẹ̀ ni. Abacha ránṣẹ́ sí gómìnà Michael Ọ̀tẹ́dọ́lá tìlú Èkó pé tó bá mọ̀ pé apá òun ò lè ká àwọn tí wọ́n ń ṣe ìwọ́de Èkó yìí, kó fi ìjọba náà sílẹ̀ fún àwọn sọ́jà kí àwọn dojúkọ àwọn tí wọ́n ń pariwo kiri náà. Lóòótọ́ ni Ọ̀tẹ́dọ́lá sọ pé kò sí ohun tó jọ bẹ́ẹ̀, ṣùgbọ́n nígbà tí ìjà àgbòrò náà kò tètè dúró, Abacha pàṣẹ kí wọ́n da àwọn sọ́jà sígboro. Iye àwọn èèyàn tí wọ́n pa kò lóǹkà o. Nígbà náà ni àwọn ọba, àwọn olórí ìlú àti gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí rọ́ lọ sí Àbújá. Kálukú fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ gan-an. Àsìkò náà ni Olúṣẹ́gun Ọbásanjọ́ yọ jókà tuntun kan jáde. Ló bá kọ́ Babangida ní ọgbọ́n ńlá kan. Ọgbọ́n náà ni Babangida sì dá o. Irú ọgbọ́n wo àti báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre ló ń tú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn June 12 MK Abíọ́lá àti àwọn ọ̀rẹ́ yìí. Ọláìwọlá Alága ló ń bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.